إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحبه ومن سلك النهج إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó dá wa tó tọ́jú wa láti bá títí ń dẹ̀ dábọ̀ títí dibi tá a dé dúró lónìí àtàwọn tí ó tún dá lọ́la títí jọ́tọ̀ òun fi jogún ilẹ̀ àti gbóhùn tí ń bẹ lórí ẹ̀. adúpẹ́ fún ọba náà ọba tí ó fi ọ̀nà mọ́ wa lọ sínú Islam. Ọlọ́run ọba má jẹ́ ká padà ṣìnà mọ́ láéláé, má jẹ́ ká kọ ìsìn Islam lẹ́ẹ̀fẹ́sẹ̀ míì, má jẹ́ kí a kàfàrà kú nínú sẹ̀mí ayé wa, má jẹ́ ká di kèfèrí kẹ́yìn Islam tá à ń ṣe ọlá agbára títóbi Ọlọ́run. Lẹ́yìn eléyìí kẹ́tìgì Ọlọ́run kó lọ bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run rán láti jẹ́ ìkẹ́ fún gbogbo aráyé, kó máa bá wọn aráalé rẹ̀, kó máa bá wọn sàábé rẹ̀, kó máa bá gbogbo àwọn tán tẹ̀lé ọ̀nà mọ̀ tí ó mú wá títí dijọ́ kẹ́yìn. Wọ́n ní kí n wá ṣe sọ́mùrì díẹ̀ nípa àwọn nǹkan tá a ti gbọ́ kọjá ni, pàápàá jùlọ kí n so ọ̀rọ̀ mi mọ́ state tá a wà nínú rẹ̀. State kọ̀ọ̀kan ló ní àwọn nǹkan kan tí a fi máa ń dá a mọ̀. Tá a bá wo plate numbers àwọn ọkọ̀, a rí i pé state kọ̀ọ̀kan sunshine state wà, power state wà, food basket wà, oríṣiríṣi ló wà. Orúkọ state Ògùn tá a wà nínú rẹ̀ tá a fi máa ń dá a mọ̀ pé ní àmì tiẹ̀ òní gateway. Gateway yìí oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń sọ lórí ẹ̀. Mọ́dékálù ló jẹ́ fún àwọn nǹkan kan, ṣùgbọ́n tí mi ò nífẹ̀ẹ́ sí pé kí n sọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Nínú àwọn ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá, pàtàkì ní Ògùn state jẹ́ nínú ẹ̀. Tá a bá wo Nàìjíríà lódìdí gan fúnra ẹ̀, pàtàkì Ògùn state jẹ́ ń bẹ. Torí pé state tó ti produce àwọn olórí tó ti jẹ́ lórí Nàìjíríà kọjá ni. Alhamdulillah, pàápàá jùlọ ẹnìkan tọ́pọ̀lọpọ̀ èèyàn fẹ́ pé kó jẹ, ṣùgbọ́n tó pé kádàrá Ọlọ́run sọ pé kò ní í jẹ. Mọ̀sùn Kásìmọ̀ wọ Abíọ́lá tẹ ohun ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí MK wọ Abíọ́lá jẹ president, ṣùgbọ́n kò wọn Ọlọ́run, kò jẹ́ kí kádàrá Ọlọ́run kò bọ́tẹ́ ní tá a fẹ́ náà pọ̀ ní tá a fẹ́ kó jẹ, ṣùgbọ́n kádàrá Ọlọ́run ní ò ní jẹ. Nínú state yìí a ti produce president díẹ̀ fún Nàìjíríà. Nínú àwọn tó ti jẹ kọjá lórí Nàìjíríà lódìdí tó jẹ́ military head of state rí ní Olúṣẹ́gun Ọbásanjọ́ wà, tó tún padà jẹ́ civilian president. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la ní lórí ohun particular, ṣùgbọ́n ọ̀rọ̀ Islam la fẹ́ sọ lónìí, ẹ̀yìn fẹ́ yà lọ́sọ́dọ̀ tiẹ̀. Torí pé kò benefit Nigerians, especially the Yoruba people, kò benefit wa rárá at all. Ó fẹ́ jẹ́ disgrace to the Yoruba race as a whole. Fún ruẹ̀ kéèyàn rule for complete 8 years ká má feel impact even in his home state. In his home state wọn feel impact ẹ̀ mbẹ́. Road network làáwò ni, iná làáwò ni, àwọn iléeṣẹ́ ńláńlá, new universities, new colleges of education, new polytechnics, hospitals, àwọn dà, where are they? Fóònù ọdún mẹ́jọ kì í sọdún kan kì í sọdún méjì. State náà ti produce Sonekan interim president Nàìjíríà rí. State kan náà ni inú ìlú yìí náà ni ló ti jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Inú ìlú ìwà wà known fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan, alhamdulillah pé Islam particularly city tá wà nínú Abẹ́òkúta city Ọlọ́run ti ní kó di tí Islam ti fọ́n ká ń bẹ̀. In the olden days gbogbo ayé lọ́mọ Abẹ́òkúta pété ẹ̀ máa ń kọjá lọ lọ́sàn-án àbí lóru, èyí ò rí àwọn olóró, onífá, ọlọ́sùn, olóòṣà tí wọ́n gbé igbá òṣàrò, tí wọ́n gbé apẹ́ òṣàrò, tí wọ́n dáná sórí ẹ̀ tí wọ́n máa rú lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ntọ́ gbajúmọ̀ ni. Ṣùgbọ́n lónìí Islam ti ń take over gbogbo àwọn nǹkan wọ̀nyí, ó ti ń yí padà. Tẹ́lẹ̀ mo ṣe fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí róòlù wo ló yẹ kí àwa mùsùlùmí tá wà nínú ìlú yìí àbí state yìí tí wọ́n sì máa pọ̀ ńlẹ̀, àwọn tọ́jọ́ ọmọ ilẹ̀ Ẹ̀gbá pọ̀ ńlẹ̀, àwọn ọmọ Ẹ̀gbádò pọ̀ ńlẹ̀, àwọn ọmọ Ìjẹ̀bú pọ̀ ńlẹ̀, different cities and towns láti wá síbí tá a jókòó yìí, láwọn tèmi gangan mọ̀ yàtọ̀ sáwọn tí mi ò lè mọ̀. Kọ́dà ẹlòmíì bá wa láti Ìbàdàn lọ́kọ̀ ọmọ state ni ọmọ Abẹ́òkúta ń bẹ náà tá a jọ rìn, ọmọ Ìjẹ̀bú ń bẹ náà tá a jọ rìn wá láti Ìbàdàn, tẹ́pẹ́ home state tí wọ́n la wáyìí. Ibi ọba jẹ́ orírun pàtàkì báyìí fáwọn èèyàn. Wo ìbú ẹ̀
taari tí ń lọ níbẹ̀ taari pé mùsùlùmí ló kọ even nínú ìlú tá a wà yìí minority ni we are not in the majority nínú ìlú tá a wà yìí àwọn kèfèrí náà form majority nínú city tá a wà yìí ká má ti sọ̀rọ̀ the whole state káwá wo àwọn mùsùlùmí tó ń bẹ nínú ìlú yìí let us say ká sọ yìí pé 45% aráàlú yìí ni mùsùlùmí àwọn mélòó nínú àwọn mùsùlùmí aráàlú yìí tó jẹ́ 45% yìí ló jẹ́ mùsùlùmí by practice tó yẹ pé lẹ́sìn gangan wà kéé mùsùlùmí ni wọ́n kí ni population wọn kí ni ọ̀kà mélòó ló kà náà tí nǹkan bá rí bó ṣe rí ní gbogbo ìlú ló ti rí bẹ́ẹ̀ pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá tẹ́pẹ́ olóòkọ́ lọ rẹpẹtẹ àwọn tájọ máa jẹ́ Abdulrasheed tájọ máa jẹ́ Abdulhamid tájọ jẹ́ Muhammad tájọ máa jẹ́ Isa tájọ máa jẹ́ Tajudeen ṣùgbọ́n ní ìbáàdà níjọsìn ní àkídà tẹ́pẹ́ gbóòrò mùsùlùmí ni wọ́n ṣe mùsùlùmí ọ̀pọ̀ rẹpẹtẹ nílẹ̀ Yorùbá ìyẹn ò ní dáùtì inú rárá ni pé èèyàn máa jórúkọ ẹ̀ tí ó sì ń jẹ́ mùsùlùmí lẹ́yìn tó yẹ pé òun gẹ́gẹ́ ti jáde kó nu ìsàngẹ́ bíi irú chief mẹ́nuba kọjá ní ìsìn ní modimosan tó yẹ pé àwọn olórí ti ń bẹ́ẹ̀ di alágẹmọ ibẹ̀ olórí ibẹ̀ 16 out of 18 ló kọ ní mùsùlùmí by names 16 out of 18 ní mùsùlùmí ló kọ tó yẹ pé àwọn eléyìí ò sínú agbo ìsàmù rárá orúkọ làkànjọ ń jẹ́ bẹ́ẹ̀ lórí ẹ̀wà ń gbogbo òlu káàkiri bó ṣe wà ń bá nàrà nìyẹn bó ṣe wà ń lu Ọ̀yọ́ nù bó ṣe wà lábẹ́òkúta nìyẹn bó ṣe wà ń Jẹ̀bú Òde nìyẹn bó ṣe wà lóṣogbo bó ṣe wà ń gbogbo òlu nù tẹ́kẹ́ yà á jọ máa jókòó wò sí jẹ́ mùsùlùmí. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. àfàmù àyà nù ìbẹ̀rẹ̀ Suratul Baqarah sura kejì Al-Qur'anul Karim. tọ́lọ̀ ní bẹ́ẹ̀ nù àwọn èèyàn tẹ́kẹ́ wọ́n máa pa àwọn gbọ́dọ̀ ńgbà tí dọ̀ọ̀kan yìí tí wọ́n sì ṣe mùmínì wọ́n máa ṣe bẹ́ẹ̀ pé àwọn rí Ọlọ́run àtàwọn tó gbàgbọ́ tàn jẹ́ nípa pé wọ́n associate ara wọn mọ́ mùsùlùmí tí wọ́n sì ṣe mùmínì bẹ́ẹ̀ sì ni wọ́n tẹ̀lé kankan jẹ́ illa anfusahum wa ma yash'urun wọ́n ọ̀rẹ́ ní kankan tàn jẹ́ ara wọn ni wọ́n ń tàn jẹ́ wọ́n ò mọ̀ pàrọ̀ àwọn làwọn ń tàn ni majority àwọn èèyàn tájọ jó kọ nínú àwọn tájọ á jẹ́ mùsùlùmí ló kọ àti nípa kájọ máa lo mọ́ṣáláṣí ká fi mọ̀ pé mùsùlùmí lágbájá yìí mélòó nu hakíkọ̀tà ló jẹ́ mùsùlùmí inú àtàjọ ló mọ́ṣáláṣí wọ́n á ti sọ̀rọ̀ tọ́pọ̀ gan èyí kàn ṣe sọ́mùrì díẹ̀ ń wà lọ síbi àwọn kókó kan tí a ní kí n sọ̀rọ̀ lé lórí lára nǹkan tí mo fẹ́ sọ fún wa ni pé tá a bá wọnú mọ́ṣáláṣí tá a bá rí èèyàn 40 níbẹ̀ tá a bá rí 40 èèyàn nínú mọ́ṣáláṣí kan hardly ni mùsùlùmí tó jẹ́ mùsùlùmí òdodo nínú 40 ó fi jẹ́ 10 hardly ni mùsùlùmí tó jẹ́ mùsùlùmí òdodo nínú ó fi jẹ́ 10 àwọn mùsùlùmí kan wà nínú wa kẹ́pẹ́ wọn ti dára wọn dúró sórí àwọn nǹkan kéékèèké inú ẹ̀sìn tẹ́pẹ́ mustahabatul amali ni iṣẹ́ tá a fẹ́ ni kì í ṣiṣẹ́ ọ̀ranyàn kọ́dà táwọn ulama mi fàpèjúwe àwọn kan ti dáhùn dókè jàmáà àtàwọn jàmáà alásàlátù ni asàlátù ibadu rahman asàlátù ibadu furqan asàlátù ibadu kìnìkan asàlátù kìnìkan asàlátù kìnìkan asàlátù kìnìkan kẹ́kẹ́ bá sì dé ibi tá ti kóra wọn jọ wọn ò ní nǹkan kan tá à ń ṣe mẹ́kọjá sàlátù lóòótọ́ kódà bíi díà even ṣeríkù wọ́n ṣe kanu Central Mosque Ìbàdàn lójú mi lọ́jọ́ Tuesday kan nínú ọdún táwa ikú ètò ìjọsìn mẹ́ta lọ àwọn alásàlátù kan jókòó ọkùnrin kan kó àwọn obìnrin jọ wọ́n ń sàsàlátù Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin wa salimi Allahumma salli ala wọn kọ́kọ́ wúyin lọ rẹpẹtẹ ńgbà tún yálà bá di wu àṣàgbọ̀n tí wu yẹn túmọ̀ sí ma wu lẹ́ẹ̀kan náà gbogbo kan lọ sùjádà ni wọ́n kà forí kanlẹ̀ ni ọkùnrin wà láàrin wọn báyìí forí kanlẹ̀ àwọn obìnrin náà jókòó wọn yí pọ̀ ẹ̀ wọ́n forí kanlẹ̀ wọ́n bá wí kankan forí kanlẹ̀ ńgbà agbórí kọ́ ló forí kanlẹ̀ ó ní kí ló ṣe mi ò ní dúpẹ́ máa dúpẹ́ orí tèmi wọ́n ti gbé àgbà kanlẹ̀ wọ́n máa ń dẹ sanwó nù ẹ̀ níta kọ́ ọ̀jọ́lé lórí náà lórí ìranù yìí ni wọ́n kọ́ ọ̀jọ́lé lórí kásá sàràtù kọ́lé wọ ṣùgbọ́n báwo la níbi Muhammad ọ̀sán ṣe sàsàràtù báwo làwọn sábẹ́ yẹn ṣe sàsàràtù ṣàṣẹ̀rú àsàràtù à ń ṣe lónìí ẹ̀ ń bá lakọ́lé ọmọ jáde ibi tá níbi ẹ̀ta Abubakar àti Umar àti Usmanu Abraham bunu Awfi Bilal bunu Abi Rabah Sadu bunu Abi Waqqas Abu Ubayda bunu Jarrah radiyallahu anhu ajma'in àtàwọn tó kù wọn ìmí ẹ ti jọ jókòó báwọn tẹ̀sán Allahumma salli ala Muhammad wa salimi Allahumma salli ala Muhammad wa salimi kẹ́ni kò mú jáde nú àdìsí sọ báwa mi ò ti ṣe. eléyìí lọ rẹpẹtẹ láàrin wa àwọn kan bẹ nínú wa bí ẹ ṣe ń kírun bẹ́ẹ̀ wọ́n lórí òkè Olúmọ òkè Ìbàdàn
òkè láǹtóró òkè kíní kan wọ́n lọ dọ̀bálẹ̀ fápáta wọ́n fẹ̀nu gbóbìjẹ́ lórí àpáta wọ́n kúnlẹ̀ fápáta wọ́n mọ̀ tọrọ nǹkan lọ́wọ́ àpáta àwọn tí wọ́n lọ ojúsun omi níbi tómi ti sẹ́ tóbi ti bẹ̀rẹ̀ sí sàn bí ojúbọ ògògùn pa nìbàdàn níbi dáńdàrú tẹ́pẹ́ bẹ̀ wọ́n máa lọ tí wọ́n ti máa lọ sàdúrà àti ọlọ́jọ́ kò sétí òun nù ọ̀tàjọ́ ń kírun mọ́ sásìnà ni tọ́pẹ́ ọwọ́ omi òkun ti lọ tọrọ orí wọn àwọn tí wọ́n lọ di igi kan lọ́nà Ìjẹ̀bú Òde tabanko mmadụ taa lọ Ìjẹ̀bú Òde lọ́wọ́ left báyìí tí wọ́n ti máa ń yà ìfẹ́ dárúkọ rẹ̀ kíní kò kíní kan tí wọ́n lọ ọbẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n ti máa lọ tọrọ nǹkan wọ́n ní sáré ẹnìkan mẹ́mẹ́ ní sáré Balikisi ni ìyàwó Ànábì Musulumi alayhi salatu wa salam èèyàn bí Balikisi ó ṣe adébẹ̀ wọn Balikisi ọba sábàyì tó lọ kó bá ọkọ rẹ̀ nígbà tó gba ìsáàmù tán tọkọ fi sáyé tí sùrẹ́ mẹ́rin sáyà tó lọ kó bá ní Falẹ́sìn tọ́jọ́ gbé Falẹ́sìn àti Iraki tàwa ní ọwọ́ akú síbẹ̀ kí ló gbé débẹ̀ tọ́pẹ́ ibẹ̀ làwọn àfa bẹ́ẹ̀ má débi tí mo wí ní ìsìn mo ti lọ ọbẹ̀ lẹ́ẹ̀mejì rí ngbà ní ara 1982-83 tọ́pẹ́ tẹ́ má débẹ̀ bẹ́ẹ̀ yóò bá àwọn afa kakọ àwọn afọ ńláwà ni tí ó jókòó tó kò tí àwọn ẹ̀ tí wọ́n máa ṣàdúrà kakọ ni. àwọn ilé àdásíjọ́ ń pàdé mọ́ṣáláṣí ìtàjọ́ ní mùsùlùmí ni wá eléyìí ni mo fẹ́ tàkíyèsí wá sí pàápàá jùlọ àwa tá à ń gbé nínú state táwa nínú rẹ̀ yìí tá a pè ní mẹ́díkàlù fún Nàìjíríà gateway fún Nàìjíríà the gateway state àwọn tá à ń gbénu rẹ̀ àjọmọ state ni àjọmọ tí ìsọmọ state ni ṣùgbọ́n bí ìlọ́lọ́ ń kọjá ìmú wá sí ibi ìlà ń gbé ibi la ti ń sẹ̀mí ibi la ti ń kẹ́kọ̀ọ́ ibẹ̀ la ti ń ṣiṣẹ́ ibẹ̀ la ti ń wọn tá a jẹ tá a mú ká ní iṣẹ́ tá a ṣe láti jẹ́ kí Ogun state tó di gateway fún Islam àti Sunnah níbi Muhammad salam sí other states in Nigeria Ogun state ṣe produce presidents fún Nigeria heads of state fún Nigeria Ogun state produce àwọn ulama alajila alaamilina bi ilmi àwọn àfààní tí wọ́n lo ìmọ̀ wọn tí wọ́n spread Islam káàkiri gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ Nàìjíríà kógun ṣètò produce ẹ̀ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí mo fẹ́ sọ yìí. nínú ntí a ti gbọ́ kọjá ní ìdánilẹ́kọ̀ọ́ gbogbo alámọ̀ yìí pé mùsùlùmí tí a bá pé mùsùlùmí lẹ́yìn kó tó rí orúkọ yẹn jẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó láre ga yóò jẹ́ mùsùlùmí tán yányán ni kò ní jẹ́ al-muslim wal mushrik at the same time alladhina yushrikuna ma'a Allahi ghayra kò ní jẹ́ ẹni tẹ́ pé mùsùlùmí lóhun kọ́nà bó jẹ́ chief imam kọ́nà bó jẹ́ mufassiru àgbà kọ́nà kó jẹ́ nínú àgbàdo àbí tí Ìbàdàn ọ̀làjáde sínú ọ̀tọ̀ ní kẹ́yìn sọ pé mùsùlùmí ló ń láyé ọ̀tọ̀ ní kọ́ jẹ́ mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run lálùkì àmà ọ̀tọ̀ ní kẹ́yìn pé mùsùlùmí ló kọ́ láyé ọ̀tọ̀ ní kọ́ jẹ́ mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run lálùkì àmà ẹ̀yìn tí yóò jẹ́ mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run yóò jẹ́ mùsùlùmí ní àkídà ní ìgbàgbọ́ yóò jẹ́ mùsùlùmí àkídà tó jẹ́ wípé ọmọ pọ̀nbélé tí ò ní irú inú tí ṣe ní kóòrò pọ̀ gbàgbọ́ náà nù ó wà sẹ́mi rẹ̀ àkídà fún mọ̀láyàrí táàbù gbọ́dọ̀ ṣe wífẹ̀. alladhina amanu wa lam yalbisu imanahum bizulm. sàárè nìkẹ́ni kò ní sínú ẹ̀ pé yọ pọ̀ mọ́ Ọlọ́run tí ó gbàgbọ́ pé ibi tá a lọ rè tá a dọ́ àti ìgbà níbi àti tọrọ nǹkan rè tí nǹkan fi bọ́ sí kò ní sínú ẹ̀mí ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run nìkan ni. walladhina amanu ashaddu hubban lillah. àkídà tẹ́ pé ìfẹ́ Ọlọ́run yóò tóbi lẹ́mìí ẹni tó ní tí ìfẹ́ nǹkan mi ò ní ráyè jókòó mi àfin tọ́lọ̀ mọ́tò ní afẹ́ràn bó ṣe ní ká fẹ́ràn òjíṣẹ́ òun ó ní ká fẹ́ràn òjíṣẹ́ òun sallallahu alayhi wa sallam ó sì já mọ́ pé tí ìfẹ́ náà níbi ọ̀sálàm ìta fi sí abẹ́ pa afẹ́ràn Ọlọ́run la fi sí à ń fẹ́ràn rẹ̀ torí pọ́lọ́ ránṣẹ́ ni tí ìbá sí pọ́lọ́ ránṣẹ́ àní fẹ́ràn òun náà bá ṣe ń fẹ́ràn torí pé òjíṣẹ́ Ọlọ́run la fi ń fẹ́ràn Muhammad santa ní ọ́ tẹ̀lé ìfẹ́ ta ní sọ́lọ́ tó ránṣẹ́ ni faraye tá a gbàgbọ́ tá a tẹ̀lé la fi ń fẹ́ràn ẹ̀ tí a bá sínú wọn ni bá a ṣe ń fẹ́ràn nǹkan la fẹ́ràn ẹ̀. ìmánì tí ṣíríkù onírọ̀pọ̀ mọ́ àkìdá yẹn torí gbọ́dọ̀ àkìdá tàlẹ́ ìmánì mùtàràdífà ni o méjèèjì túra wọn ni àwọn àfa àti sìsítírì àtọ́pọ̀ lórí èèyàn ní rẹpẹtẹ ni láti ṣàlàyé rẹ̀ fún wa ìmánì làkọ́kọ́ tí mo ń sọ̀rọ̀ lé lórí téye jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì
òun náà ní ìbáàdà àsọyíhà ìbáàdà tọ́lá làáfíà gbọ́dọ̀ tí wọ́n kọ́kọ́ wíwọ́n lásán yóò já mọ́ yìí pé ẹni tí ó ṣe ìbáàdà tí ó pé mùsùlùmí lóhun tọ́lá ó yẹ ìbáàdà wò gẹ́gẹ́ bí hadith tí àwọn ajíwà mọ̀sáhódì tí wọ́n lò kọjá lẹ́ẹ̀kan kọ́lọ́n kó san lẹ́sàn rẹ̀ hadith mọ̀mọ́ wa Aisha radiyallahu anha tó wà nínú sọ̀hí Bukhari àti Muslim pọ̀ rìwáyà kan tí rìwáyà kan dá dúró sínú sọ̀hí Muslim nìkan man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddu Bukhari àti Muslim lọ́jọ́ gbà wá ṣùgbọ́n man amila amalan laysa alayhi amruna fahuwa raddu Muslim nìkan lónìí rìwáyà àti Muslim nìkan ni ẹni tí ó ṣe ìjọsìn tá a recognize ìjọsìn gẹ́gẹ́ bí ìjọsìn lọ́dọ̀ Ọlọ́run tọ́tọ̀ ní kẹ́ni tó ṣe nǹkan ó pè ní ìbádà ọ̀tọ̀ ní kọ́ lọ́wọ́ recognize gẹ́gẹ́ bí ìbádà ìbádà wọn jẹ́ sọ yìí hà ìbádà ò sì ní láyà kúnnù ìbádà tá ń sọ yìí hàtàn látàkùn ìbádà tá ń sọ yìí hàtàn hàtà takùnà tabàn liman ja'a bi Rasulullah sallam kò sí ti ń jẹ́ ìbádà tá a gbà kó dá títí tí ẹ jẹ́ ntọ́tẹ̀lé bá Nabi Muhammad sanse mu wá fún wa kí ìbádà ò tó jẹ́ makbula inda Allah nǹkan méjì ni ó wà lára rẹ̀ alákọ̀ọ́kọ́ òní mutaba'a yóò tẹ̀lé sísúnà níbi ọ̀sán ni lórí ìbádàn ẹlẹ́ẹ̀kejì pé jẹ́jẹ́ khalisan liwajhi Allah subhanahu wa ta'ala yóò jẹ́ torí Ọlọ́run kó so lè yẹn fi ṣe ní tí ìdí bẹ́ẹ̀ ìbádà wa yóò jẹ́ ìbádà tó lálàáfíà àwọn táwọn ní Gateway State á bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí nǹkan méjì fẹ́ ṣe ìsọ̀rọ̀ àkídà àwọn èèyàn bá a ṣe fẹ́ tún àdìọ́kà àwọn èèyàn tá ń jẹ́ mùsùlùmí lóòkọ tí wọ́n ṣe mùsùlùmí níṣẹ́ àti ìgbàgbọ́ bá a ṣe fẹ́ tún ṣe á bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí ẹ̀ mo fẹ́ recommend àwọn methods táwọn afa náà máa ń sọ fún wa pé ká lò èyí ń sọ inshallah ta'ala díẹ̀ mẹ́lẹ́ ni. ẹlẹ́ẹ̀kejì aṣẹ lórí islahu ìbáàdà wọn láti ṣe àtúnṣe ìbáàdà wọn hàtà takùnà sọ yìí hàtà kí ìbáàdà yẹn bá lè di ìbáàdà tọ́lọ́ ọgbà tí ó là láàfíà tọ́lọ́ ọyẹ̀wò tí ó fún yẹn lẹ́sàn rẹ̀ lórí aṣẹ lórí àti yípadà. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àfọwọ́ Ahmad bunu Taymiyyah ọmọ kẹrẹ Ibn Qayyim al-Jawziyya rahimahumullahu ta'ala ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n kọ sínú àwọn tírà Majmu' Fatawa mujaladul awwal mujaladul thani dé mujaladul khamis volumes 1 to volume 5 Majmu' Fatawa lórí akida ni ima tawhidul uluhiyya tawhidul rububiyya tawhidul asma wa sifat àti i'tiqadu salaf ó di mujaladu méjì ni nínú Majmu' Fatawa kí ni jẹ́ akida àwọn salafu volumes méjì lè ṣe yún dáwọn yẹn padà pẹ̀lú pàwọ́ tá a fẹ́ pẹ́yàn á lọ gbọ́n tí ń jákèjá yìí àwọn adáwọn yẹn padà sórí rẹ̀ pẹ̀lú lu àwọn techniques táwọn afa máa ń recommend lára àwọn àsáálìbù táwọn afa tí wọ́n ń recommend pé kéèyàn lò tí Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala tó ń gángan sọ tó sì sọ̀rọ̀ lé lórí púpọ̀ nù Zadul Ma'ad ń bẹ̀rẹ̀ Zadul Ma'ad al-mujalladul awwal àti tíra rẹ̀ kẹtọ́ pé ní kitabu ma'arifi sunniya kitabu ma'arifi asunniya Ibn Qayyim al-Jawziyya náà ló ṣe òun ò tóbi pọ̀ ewé rẹ̀ ju bí 84 pages lọ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń bẹ nù ẹ̀ ó ju ìwé 1000 pages lọ kitabu ma'arifi sunniya àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí nípa method àti ntí bàbá wa Muhammad bin Salih al-Uthaymin tó náà adopt nínú Sharh Riyadis Salihin rẹ̀ òun ni mo fẹ́ fi sọ̀rọ̀ yìí wípé ìkànnù mẹ́tọ́ọ̀dù yẹn ni pé àtàwọn èèyàn jí padà sí hakida islamiyya èyí tí ànábì Muhammad samu wá fún aráyé táwọn sọ̀hábà radiyallahu anhum ajma'in tí wọ́n gbà tí wọ́n ṣẹlẹ̀ lórí tẹ́kúlé lórí tẹ́tọ́rí ẹ̀dá gbogbo ogun ẹ̀sìn tájà tẹ́tọ́rí ẹ̀ filẹ̀ fọ̀dà ẹ̀ fẹ́ bílẹ̀ tẹ́tọ́rí ẹ̀ kó ní gbogbo olú tí wọ́n ti bí wọn lọ sáwọn ìlú mi lágbàáyé tí sàrí wọn fi fún káàkiri orí ilẹ̀ ayé èyí tí wọ́n ṣiṣẹ́ lé lórí wọn á dá padà sáwùjọ pẹ̀lú oríṣi ọ̀nà mẹ́ta. ọ̀nà alákọ̀ọ́kọ́ ti kọ́ọ̀dù àkídà yẹn gangan fúnra ara wa sínú ẹ̀mí tiwa náà torí pé nǹkan kan ní pè ní àkídà títí tí èjókòó pẹ̀tẹ̀pẹ̀rẹ̀ sí gbá àyẹ̀ ni tó ni a ní pè nǹkan ní àkídà tí èjókòó sí gbá àyẹ̀ ni tó ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn àáfà sálàfù sọ̀lẹ̀ gbọ́dọ̀ yẹn ni mò ń lò ní ìsìn torí pé àwọn ọmọ wa tá ń da ìlú rú wọn ní ọ̀tọ̀ ní sálàfù sọ̀lẹ̀ ọ̀tọ̀ ní ahlu sunna wal jamaa mo rí wọn ọmọ tí wọ́n ti ń jẹ́ sálàfù sọ̀lẹ̀ èmi sakiri mọ̀sọ́ bẹ́ẹ̀ sọ̀lẹ̀ àhùdẹ́n mo ní ọ̀ma mo ní ẹ̀kọ́ mẹ́wàá àwọn ọjọ́ kẹ́sì kí ojú wo ti ń jẹ́ sálàfù sọ̀lẹ̀ wọ́n ń wí lẹ́nu pé sálàfì làwọn wọn ọmọ tí wọ́n sálàfì wọ́n ń wí ní ọmọ tí wọ́n sálàfì tẹ́ ẹ bá kọ́ mẹ́wàá àwọn ọjọ́ wọn ò lè wọ́n ọmọ bẹ́ẹ̀ wẹ̀ wá ò lè mọ̀ tó sálàfì ó dìgbà bá tó pé 100 kàtó márùn-ún wọn tí ọmọ sálàfì wọ́n ń wí lẹ́nu ni
mọ Ọlọ́run ní kí n wà á jókòó kan tọmọ Saudi Arabia kan béèrè kí ni jẹ́ sálàfù sọ̀lẹ̀ lọ́wọ́ wa rí Abdulrahman Suweyani láti Riyadh ní Nàìjíríà náà ni ó béèrè nìbàdàn ńgbà tó dé wo tó béèrè lọ́wọ́ padà olùkọ́ kò ń wúye tó mọ̀ ń pa ẹ̀ kàn pé ní sálàfì ni ẹ̀ mọ̀ sálàfì ọjọ́ ìdíje sálàfì ẹ lọ àwọn tíra báyìí gbogbo aláyé rẹ̀ ń bẹ́ẹ̀ èmi náà gbé kan náà àwọn tíra wọn o èmi náà gbé kan náà ẹ̀ wá zadu duat àwọn èèyàn pé àwọn ní sálàfì wọn ò mọ̀ tó wọn sálàfì wọn àtúnwò ya sálàfì àti ahlu-sunnah wal jamaa àwọn gbàgbé wípé àwọn tí wọ́n ń tẹ̀lé ahlu-sunnah wal jamaa náà làwọn bàbá òní tẹ̀ ń pè ń sálàfì wọn àmọ́ bẹ́ẹ̀ tani imaamu ahlu-sunnah wal jamaa imam ahmad bin hanbal rahimahullah ta'ala wa huwa mina salafi salih ahmad bin hanbal inú àwọn salafi salih ni àríwá sáwọn pé khairu quruni qarni thumma ladhina yalunahum ó sì dàkẹ́ lẹ́yìn tó sọ mẹ́ta ń tán ìgbà tó lóore jù centuries tó lóore jù láyé nínú gbogbo ìgbà kòrónù kọ́rínù lẹ́yọ̀ká rẹ̀ ìgbà tó lóore jù nínú gbogbo ìgbà láyé òní kọ́rínì òní century tèmi gangan lónú ẹ̀ ọgọ́rùn ọdún tí mo wà nú ẹ̀ kótó kúrò láyé tó sọ́njọ́ kan orúkọ ní sẹ́nìkọ́ ẹnìkan lókè yẹ̀pẹ̀ yìí lẹ́yìn ọgọ́rùn ọdún sísìn alamiya ti sana kò ní sẹ́nìkan lókè yẹ̀pẹ̀ yìí àfa àtọ́sí sẹ́rìzù kọ́ ni muhatọ́ Imam Malik rahimahullah ta'ala ó ní sàbẹ̀ tó kú káyìn ló di 97 years ẹ̀yìn jọ́tà níbi sàn sọ̀rọ̀ tó kú láyé kò sí ẹni kátí bẹ́ẹ̀ ń jókòó tó kọjá ọdún láyé torí pé ẹni tí ń sọ̀rọ̀ láyé àti kọ́ni hawa gẹ́gẹ́ bí ayé tí mo wà nù sọ́ọ̀tù najim lẹ́ẹ̀kan in huwa illa wahyun yuha sọ́ọ̀tù najim sura 53 aya kejì àti kẹta tó almuhimu àwọn tó sẹ́ńtúrì tó lóore tẹ̀lé òní tó tẹ̀lé tèmi thumma alladhina yalunahum àwọn tó tẹ̀lé àwọn ọlọ́tọ̀ àwọn ọgọ́rùn-ún àkọ́kọ́ mbẹ̀lá ní ọ̀sán wọn mbẹ̀lá wọn sàbẹ̀ wà kọ́lọ́ máa yọ́nú sí wọn ọgọ́rùn-ún ọdún tó tẹ̀lé ọgọ́rùn-ún lẹ́yìn ilé ọgọ́rùn-ún tó tẹ̀lé ó mi pè 300 years nù lẹ́yìn bẹ́ẹ̀fà níbi Muhammad sallam inú 300 years wà ní gbogbo àfa alátàndárúkọ òun ẹ̀ gbogbo ti sáyé inú ẹ̀ ní Imam Maliki ti sáyé inú ẹ̀ Abu Hanifa ti sáyé inú ẹ̀ ní Ahmad bin Hanbal ti sáyé inú ẹ̀ ní Shafi ti sáyé inú ẹ̀ ní Hasan Basri ti sáyé inú ẹ̀ ní Sufyan Thawri ti sáyé inú ẹ̀ ní Ibrahim Nakha'i ti sáyé gbọ́ Ibrahim Hiwai gbogbo àwọn afa tẹ́tẹ́ àwọn gẹ́gẹ́ la ń pè ní sálàfù sọ̀lẹ̀ máa sàhábà radiyallahu anhum ajma'in inú ọgọ́rùn ọdún mẹ́ta gbogbo ti sáyé. àádáhùn èèyàn padà pẹ̀lú pàwọn gẹ́gẹ́ tá a fẹ́ pé èèyàn síbi àkídà yìí níbẹ̀ lórí àwọn náà àkídà pọ́lọ́ nìkan lọ́lọ́run nǹkan mẹ́yẹ sọ̀rọ̀ lẹ́yìn ọlọ́run tá a gbàgbọ́ tá a máa jọ́sìn fún tá a máa tẹríba fún tá a máa tẹ̀lé òfin rẹ̀ tá a níyapa rẹ̀ kò sẹ́lómi lẹ́yìn ọlọ́run tá a wà láṣẹ sọ́dọ̀ ẹ̀ tá a níwọ̀n nǹkan sọ́dọ̀ ẹ̀ lómi àfọ̀dọ̀ ẹ̀. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. sọ́ọ̀tù báyìí náà lam yakuni alladhina kafaru ayé lẹ́ẹ̀kan tọ́lá mi sọ̀rọ̀ pé àpamọ́ ìlànà ìjú pé kásìn wọ́n lọ́ọ̀bá lọ. àkídà àwa náà ó di sọ́kàn ètò àwa di sọ́kàn ni ó máa jáde níta àwa náà ta ni ahlu sunna wal jamaa ni wa àkídà táwọn fi kẹ́hán torí pé mo tó fẹ́ padà yín kí n bá yọ pé ahlu sunna wal jamaa orí nǹkan méjì náà ni gbogbo àfa yìí ń sọ̀rọ̀ lé lórí mẹ́ kọ́dà tẹ kàwọn tí a tẹ mi ga kó wa mẹ́tẹ̀ẹ̀ta tí mo kó dání ti gbogbo ń wí náà alákọ̀ọ́kọ́ ni àkídà táwọn fi kẹ́hán torí pé wọn ò ní í ṣe ìtìkọ́dùn kankan àyàfi tí Ọlọ́run pa aláṣẹ kankan ní ìtìkọ́dù ẹ̀ àti táwọn ọ̀sán ṣe ìtìkọ́dù ẹ̀ àkídànù fíkẹ́ á ṣàlùwàlá ni á ṣe tàyámùmù ni á kírun ni á gbààwẹ̀ ni á yọ zaka ni ìgbéyàwó gbogbo tá à ń ṣe ní ìbàdàt àyàfi tá a bára dìsì lé lórí láti kìyàsọ àbí ìjìmọ̀ lé lórí tí náà ṣùgbọ́n ilé wa dọ̀là lórí bá a ṣe ṣe nǹkan kan a gbọ́dọ̀ filẹ̀ fún nǹkan mi. tàbá ní Al-sunnah wal jamaa ni wa túláàsì ni kídà wọ́n jẹ́ àkídà Al-sunnah wal jamaa túláàsì ni kí ìbádà jẹ́ ìbádà Al-sunnah wal jamaa. eléyìí ni ó pè mí lọ síbi pé àtẹ̀mí àtẹ̀yìn tá a bá ń bá nǹkan kan bọ̀ bá a ṣe ń ṣe bọ̀ tẹ́lẹ̀ bó ti ń kí nǹkan yẹn máa la tó tá a bá rí tá a bá yẹ ṣe kò ń gẹ tíra tó mú ẹ̀rí wá pé bá a ṣe ń ṣe nǹkan lẹ̀ ká ṣe súná rè tó sì dájú pé kì í ṣe pé ó ń wí tiẹ̀ kì í ṣe pé ó ń fẹ́ dámúdé àbúlẹ̀ á padà bẹ́ẹ̀ ni kọ́dà tó máa la tẹ́lẹ̀ á jù ú lẹ̀ ni
tá a bá fẹ́ jẹ́ alùsùn wal jamaa lóòótọ́ tá a fẹ́ wà pẹ̀lú sálàfù sọ̀lẹ̀ yawmal qiyamah àwọn padà bẹ́ẹ̀ ni torí pé àwọn tó ṣáájú ọ̀tá ń gbé sálàfù sọ̀lẹ̀ tí wọ́n bá sọ kan láàárọ̀ tí wọ́n bá ní wọn padà lọ́sàn-án ọ̀sẹ̀ tí wọ́n padà wọn náà wọ́n yí padà sókè tí wọ́n yí tá a padà sókè ọ̀sán tàbí wọ́n fi nǹkan àárọ̀ lẹ̀ wọ́n máa ṣe tọ̀sán padà ni tó yẹ fi ń bá àlè Imam Shafi ọ̀tọ̀ ní ìdájọ́ tí Imam Shafi ṣe nígbà tó wà ní Baghdad tó wà ní Iraq nígbà tó dé Mísọ̀ ìdájọ́ rẹ̀ ń yí padà díẹ̀díẹ̀ ń bá kátìrà Imam Shafi yọ̀wọ̀ pé ìdájọ́ ń yí padà ló fi jẹ́ pé wọ́n sọ pé Imam Shafi fil qadim wa Imam Shafi fil hadith ìyípadà dé ni pẹ̀lú advancement ìmọ̀ rẹ̀ ìmọ̀ lọ́wájú ìmọ̀ pèsè nǹkan ó dé society kẹtí society yẹn dictate nǹkan mi so wọ́n tó tún padà sí pé kí ni kìtàbà sọ pé ká ṣe mi tá a dé yìí ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ́tò yẹ àkídà ahlu sunna wal jamaa àkídà yẹn làwọn òdi ọ̀kan àkọ́kọ́ nù kí n má waste time títí táwa tá a fi lákìídà yìí tá a fi ṣe xidima fàkìdá yẹn láàrin àwọn èèyàn tí ò tí ì ní. ẹ ń bá yàrá ẹ kó láàrin àwọn èèyàn tó kù kò ní rí èèyàn tó ṣe. kúnú máa nọ́ọ̀sì kàṣájárì mùsùlùmíra yarimihi nọ́ọ̀sù bilhajar wàtàrimihi bithamari. ìkànnì àwọn afáà lọ sọ bẹ́ẹ̀. máa bẹ láàrin àwọn èèyàn gẹ́gẹ́ bí igi eléso igi ọsàn igi mango igi àgbálùmọ̀ igi òro yarimihi nọ́ọ̀sù bilhajar táwọn èèyàn máa lé òkúta máa ti kùmà wàtàrimihi bithamari tó máa fẹ́ lẹ̀ ká máa padà èso tí wọ́n jẹ tí wọ́n mú ní ọlẹ́ padà. ẹni tí wọ́n tún àwọn èèyàn ṣe àfi tá a bá fẹ́ dúró pé adégún odò ni wá bá a ṣe wà ẹni ká mọ́ ẹni tí wọ́n tún yẹn ṣe yóò rọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn ni yóò rọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn ni àdébí sọ̀rọ̀ sàn rọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn làwọn èèyàn yí padà látọ̀dọ̀ ẹ̀. ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا أزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. جزاكم الله خيرا Malam Ilyas ọ̀rẹ́ mi pàtàkì láti bìrì nígbàrí. Ọlọ́run tó láàrin ga ó jẹ́ ká mọ irú bánu yọ̀sán ṣe ṣe ayé ó jẹ́ ká mọ àríyọ̀ sọ́làm ó pọ̀ pẹ̀lú àwọn èèyàn àfa ó sì yí wọn padà. àrínú àwọn ọ̀dọ́ lásìkò yìí wọ́n ní ká kóra àjọba ìwọ́n ní bídíà ni ẹ gbọ́ bàjẹ́ nínú àwọn ọmọọgọ́ lẹ́wà ẹ̀ nílà àkáyè ẹ gbọ́ pọ̀ tẹ́yìn ọ̀bá gbọ́ àmọ́ sọ̀rọ̀ ẹ̀ àníbi sọ̀rọ̀ sàlà inú ọjà táwọn èèyàn ti ń ná ọjà àníbi kúrò nínú ilé rẹ̀ ọlọ́ba àwọn mẹ̀mọ́ká ọlọ́ba àwọn èèyàn lójú ọjà mi ti ń tajà ọlọ́pẹ̀ èèyàn lójú ọjà ẹ wá dá apè èèyàn sí mọ́sáàsì apè èèyàn sí fíldì odi àrà tánàbí lọ́ba yẹn lọ́jà tánàbí lọ́sà lọ́ba yẹn ní oko abúlé ìbọn mọ̀ sí odi inú oko wọn lọ́ba inú oko wọn ló ti gba ìsáàmù kí bá ṣe nù Mádínà ibi ọba ti dẹnẹ lọ́wọ́ lọ ti gba ìsáàmù lọ́wọ́ àníbi ọ̀sára èèyàn lo oko rẹ̀ àníbi lọ́ba lóko ẹ̀yìn tí ń dáná lọ́ba bí tó ṣe lọ dẹ́nà láti pèsè ìsáàmù subhanallah alazim. Allahu akbar. torí pé èèyàn ó di mùsùlùmí lásán bisimilayi àníbi ọ̀sára ebi tá a bá ṣe bisimilayi jẹjẹ tá a mú ibo ti parí àníbi ti tọ́ ìfúnbẹ́ mi ti lẹ̀ lóko ó dúró sẹ́mi nínú oko dàbí inú lójú ọ̀nà tí gbogbo àmà ó tún àti òtẹ́ ibà ó dúró sẹ́mi ó fẹ̀yìntì igi ọ̀pẹ bó ti fẹ̀yìntì báyìí ló sùn lọ. àwọn tó lóko sọ fún ẹrú wọn ta ló morúkọ ẹrú ọ̀hún ẹ máa morúkọ rẹ̀ ọ̀nà wọ́. morúkọ ẹrú tí wọ́n dá sí tẹ́lẹ̀ ó gbé mílíkì wá fáwọn ìbí ọ̀sán kí lórúkọ ẹ̀. adas bunu mẹ́ta ọmọ ìlú ànábì Yunus bunu mẹ́ta aleyhi salatu wassalam adas ọlọ́run sẹ́ni sáré tíra kan jẹ́ àtọ̀ríkò ilal qulub gateway into the heart àtọ̀ríkò ilal qulub gateway into the heart ọ̀nà tá a gbàdé inú ọkàn tíra kan ní jẹ́ bẹ́ẹ̀ àníwọ̀ sanfẹ̀tì ó sùn lọ torí pé ó ti rẹ̀ ẹni tẹ́jẹ̀ ti bu gbogbo rẹ̀ ẹni ẹ wá jí pẹ́pẹ́ wọn ni àwọn ọ̀gá mi ní gbé mílìkì fún ọ àníwọ̀ sanfẹ̀ mu wàrà tán fún wa fún ọ wá ní bismillah ọ wá sọ president abdasu pé bismillah mina aina ant níbo ló ti wá ara abo ní ọ àríwá sọ pé òun Muhammad òjíṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ àṣọlá àríwá mi yẹ kékeré lóko tiẹ̀ náà ọ ní adásùbùnú mẹ́ta adá ní ọmọ ìlú ọmọ ìyá mi Yunus bùnú mẹ́ta
àdásù abilé rẹ̀ pé báwo ló sì Yunus jọmọ ẹ̀yà rẹ̀ anta min Makka wà àdásù wà Yunus min Matta àní sọ pé alambiya ahilatul aba gbogbo tí jáde bí Ọlọ́run ọmọ bàbá ẹyọ kan oṣù ni wọn wà ó máa tó mushatta ìyá wọn lọ yàtọ̀ tó kẹ́lẹ́ kó so lọ́rùn gbogbo wọn ṣe ibi ẹ ti bí àtàwọn tó bí ọ lọ yàtọ̀ àdásù wa ní kí ló fi bisimilayi yẹn mọ̀ ọ̀rọ̀ tí ń sọ tí ó tètè kú òkò gba bọ́ lọ́wọ́ rẹ̀ kó máa padà bọ̀ làwọn ọ̀gá rẹ̀ sọ pé ẹ lọ́ọ́ pé ọmọ wa o kí ẹni tó jókòó ọmọ bà wọn lẹ́rú jẹ́ ọmọ bẹ̀rù àwọn jẹ́ ìgéǹsà wọn. kátó lọ́dọ̀ rẹ̀ àmì sọ pé nǹkan báyìí ni ọmọ sọ pé ashhadu an la ilaha illallah wa annaka Muhammad wa annaka rasulullah. àdásù làáfà tó yẹ tọ̀rí kó ilé àkùnrin sọ yìí pé àdúrà sàn pàdánù gbogbo ara tọ́ ifo ó jèrè àdásù bùnú mọ́ta lójú ọ̀nà pẹ̀lú bisimilayi tó wí kó tó mu wàrà bisimilayi lọ́sẹ̀ ni kó dó sódù mùsùlùmí àtọ̀wẹ́ wàlọ́wọ́ kọ́ra sẹ́ran ahàlẹ́ tọ́wọ́ wí jájá sẹ́sẹ̀ mẹ́lú yẹ ṣùgbọ́n ọ̀fíìsì ojú ọ̀nà lọ sínú ọ̀kẹ́ nìkan ìkànnìkan kéwì ìlú yìí kí wọ́n tó jẹ nǹkan wọ́n tó mú nǹkan òun wí lójú ẹni tó jẹ́rú ẹrú sì di mùsùlùmí látàrẹ. àárọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn láàfin èèyàn tó ṣe àárọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn láàfin àwọn èèyàn tó ṣe kì í ṣe bá dọ̀ta gbogbo aráàlú àwọn àdádó láwọn ní káàtì mọ̀lẹ́bí yọ. sheikh abubakar dumi rahim allah ta'ala tó bá wí tẹ̀sí Waasi wọn rí ní Kaduna tí wọ́n ń ṣe bí ilé wọn gangan títí okùn tinú ọgbà lé okùn orí bí wọ́n ṣe tún àkídá àwọn èèyàn ṣe ni wọ́n ṣiṣẹ́ lé lórí tí wọ́n kú láyé tẹ̀síìrù Kùránì tí wọ́n ṣe nítorí àkídá yìí tí ààyè bá òun náà ló fa gbogbo wàhálà àwọn lórí ẹ̀ ń bá ṣe súnmọ́ wọn wọ́n mọ̀ yìí pé ìlapa kékeré kọ́ ni wọ́n ní lókè ọ̀ya níbi ká yí àkídá àwọn yẹn padà sí àkídá tó sọ yìí hà táwa náà ń pera wá sí pé káwa náà àwa tá a jẹ́ àfáà ká lọ gbá àwọn tíra yìí kalẹ̀ táwọn yẹn bá ń du ipò imam ẹ̀yin ẹ dupò oníwàásí táwọn yẹn bá ń dupò imam ẹ dupò oníwàásí ẹ̀ ń bọ́ àjẹ́ ìmáàmù ń jọ́ tẹ́nìkan kò ní lè challenge yín mọ́ ẹ wọ́n náà ka àwọn èèyàn lọ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tá a fẹ́ fi táwọn èèyàn ṣe káwọn mùsùlùmí ló kọ́ ọmọkù kèfèrí ẹ wọ́n náà kan wọn lọ pẹ̀lú kíkọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ká lọ bẹ̀rẹ̀ àwọn tíra yìí díẹ̀ bàbá parí ìkan tó kéré ẹ̀mú mi tọ́tẹ̀lẹ̀ ẹ má bẹ̀rẹ̀ nbí ńlá bí kẹ́ ẹ lọ gbé mọ̀jú fatawa kalẹ̀ ní Waasi àkọ́kọ́ tó kọ́ bẹ̀rẹ̀ wọn sáàsì kan ńgbà bá fẹ́ ka kéke yóò ti tẹ́ lójú àwọn èèyàn torí bàbá lè bẹ̀rẹ̀ fọ́mọ bẹ̀rẹ̀ kọ́mọ wa lọ dìbò ọ̀dà kókó ń bọ̀ ọ̀dà kó di ìyá kókó ń yà kó di bàbá kí ìmọ̀ yẹn fi lè tẹ́ ọba dé yunifásitì primary náà ní ìbẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ díẹ̀ graduate steps ni títí tẹ́ yẹ dókè ẹ bá ní step tó mẹ́lókè ló fẹ́ gbẹ́sẹ̀ sí láì kọ́kọ́ gun tilẹ̀ yóò ṣubú ni ó fẹ́ yìn lélẹ̀ ẹ bẹ̀rẹ̀ ńlẹ̀ ojú ọ̀nà kejì nu pé ká lọ di gbogbo àdúgbò mú gbogbo mọ́sáàsì àdúgbò tẹ́nìkọ̀ọ̀kan ti ń wá ẹ lọ dì mú pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lórí bá sì dáhùn yẹn padà sórí akídàtú sẹlẹ́mà tá a bá rí ìhun ṣe fọ́dún méjì mẹ́ta mẹ́rin táwọn èèyàn ti ń níyípadà ẹ̀mí kóńbi ṣíríkù àti kófùrù ti ń bẹ lọ́dọ̀ wa yìí ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fíkì ń gbà yẹn káwọn tíra ìdájọ́ àwẹ̀ ìdájọ́ àlùwàlá ìdájọ́ ọ̀run ìdájọ́ tayamum ìdájọ́ haidọ̀ ìdájọ́ nifas gbogbo ń tọ́jẹ́ mọ́ kọ́ máa tẹ̀lé torí pé ẹni tí o ti lákìídá tẹ̀ ń sọ̀rọ̀ ọ̀run fún bó bá kírun àní gbà wọn ẹ̀ man amila amalan wa ashraka mayori taraktu wa shirika nínú riwaya mi nínú musnad imam ahmed ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tó bá ro nǹkan mẹ́kọ̀ọ́ mọ́ mi àdìsí kùrùsẹ́ ni wọ́n kàn ń lé àti tó ṣe àti ohun àti tó ṣe ń kọ̀ wọ́n ni kálọ̀ wá bá ṣiṣẹ́ lórí ẹ̀ nǹkan kejì nu ẹlẹ́ẹ̀kẹta alayọ̀ ajílà zaman ẹ̀ bá fẹ́ tó yàn ṣe kánjú o ọdún márùn rẹ̀ ta ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ wá képe kò lè ràn án ètò máa níbi sọ̀rọ̀ sá ń lọ ọdún mẹ́tàlá Mẹ́kà tó pé èèyàn tí ò pé 100 kọ́lẹ̀ tí ò pọ̀gọ́ta ló gba Islam yóò jẹ́ ẹ̀rí lórí wa pé ìtàníbi wa fọdún mẹ́tàlá ṣe tí ò lápá bọ̀rọ̀ àfọgbọ ọdún ṣe wò ní ma pé yẹn ń wí kankan ẹni tí ó tún lù ṣe ò ní kánjú ẹni tí ó tún lù ṣe kò ní kánjú ẹ̀rọ bí nàìjíríà ṣe dà lónìí wọ́n ti westernize wa pátá wọ́n westernize brain wa wọ́n westernize culture wa wọ́n westernize language ẹnu wa wọ́n sọ àdì àjòjì lórí ilẹ̀ bàbá wa ọjọ́ kan sọkọ́ lọ bẹ̀rẹ̀ níta ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ 19th century ni lóòótọ́ alapa ní 21st century ọwọ́ alapa lónìí débi pé tabakọ́ àwàjọ kọ́dà wa mùsùlùmí tabakọ́ mẹ́wàá àwàjọ inú mẹ́wàá mẹ́rin ní ọwọ́ satin trousers tí èsà sọ kankan lásọ nàìjíríà àtà àwọn ẹlẹ́hà ṣòkòtò jíǹsì bẹ́ẹ̀ lábẹ́ jìbáàb
we have been wàhálà ìtẹ̀gìrìbì ti dórí wa we have been westernized, completely westernized. wọ́n ti sọ adájọ́yì in the name of Muslims náà in the name of westernization àbí modernization. wọ́n ti yí wa padà. àwa náà tá a fẹ́ tún ìlú ṣe àwọn èèyàn ti bá nǹkan kan rẹ wọ́n bá pàtà rẹ wọ́n bọ́dọ̀ rẹ wọ́n bá òkúta rẹ wọ́n bá rin rẹ wọ́n bá àfa rẹ pa àfa lọ́lọ́ àwọn oníjẹ ọlọ́run míì mọ̀tàbá ti rí àti lọ́lọ́run wọ́n sọ fún àwọn àfa táwọn àfa ṣe ń gbà pé àlè rọ́lọ́ yìí náà láàrin yìí náà lọ́lọ́run wa olóò sì gbà sọ́dọ̀ pé òun náà lọ́lọ́run wọn lóòótọ́ ọgbà tí wọ́n ti takò wọ́n ti bá rẹ ojúbọ̀ wọn fi jáyàn lẹ́nu ọmọ ni ojúbọ̀ wọn fi já ọyàn lẹ́nu ọmọ nígbà bá gbìyànjú lẹ́nu nígbà ọba fún níjọ́kejì ọkẹta ní tó gba tú lásìkò ìdè máa gbélé kébi ọmọ pàmí kù àwọn èyí tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn fẹ́ gbà kó lọ́dọ̀ wọn wàhálà kékeré kọ́ láṣẹ á ní sùúrù ni ìkẹkẹta nu níbi ìbádà afẹ́ ìbádà àwọn èèyàn padà báwo làwọn náà ṣe ń ṣe àwa náà ọ̀pọ̀lọpọ̀ wa náà alùsùnà àjàmá ló kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ náà ṣe ìbádà náà tó nǹkan àìmọye wákàtí pé nígbà máa fẹ́ ṣe kámẹ́lì tó wọ mọ́sáàsì kò ní ṣe náfìlà kankan síwájú ìrun wákàtí márùn tó ní náfìlà tó bá sì sálámà ìrun wákàtí márùn kan yóò tún jáde ta yóò tún lọ ṣe nǹkan míì kò tó ní ṣe náfìlà alùsùnà náà sì ni súnà kan ni wọn náà fi lẹ́hùn súnà rọtíbà súnà ni rọwátì ni wọn náà fi lẹ̀ tó àti jẹ́ rọwátì lúrì kò ní ṣe náfìlà kò tó kì kò sí ní ṣe náfìlà yẹn aṣù kò ní ṣe náfìlà tó kì mọ́gì kò ní ṣe náfìlà tó kì kò ní ṣe náfìlà lẹ́yìn rẹ̀ ìṣáì kò ní ṣe náfìlà tó kì kò ní ṣe náfìlà lẹ́yìn rẹ̀ lákàtí ni àti wítìrì ni lọ́fẹsẹ̀ nílẹ̀ tó àti jẹ́ rọwátì bò ntí mo wọ̀lá tó dùn á kọ̀ọ̀kan kìyàmù lẹ́yìn torí ká lórí ẹ̀sán lórí ìrìnàjò ṣe dùn á lórí ìrìnàjò ṣe kìyàmù lẹ́yìn sọ gbogbo náfìlà tó bá rùn wákàtí bá rùn rìn méjì tí ṣe ń bẹ̀ náà nù ìwọ ò wá sí lórí ìrìn àjò ò sì náà fìlà tó kí lọ́nà ò sì náà fìlà ní ìrọ̀nà alùsùnà sì ni wọn náà súnà náà ni wọn náà ń kọ́ ọ náà àsìkò tó yẹ kó ṣe tìlàwà Kùránì Kẹ́rímù ọ̀rọ̀ yàrá àdúrà Ọbásanjọ́ sẹ́nẹ̀tì house of president wọn náà fi sọ ò sì tìlàwà láàárọ̀ ò sì lọ́sàn ò sì lálẹ́ alùsùnà náà ni ọ́ àwọn àdìkárì nàbàwíyàwó náà ò ṣe alùsùnà náà ni ọ́ lórúkọ lásán ẹni tí ọ̀dà sọ fún ni fákìdù ṣe láyọ̀ ọ̀tẹ̀ ẹni tí ọ̀dà sọ fún tọrọ ẹ̀ láwò ẹni tí òní kalọ́dọ̀ ò lè fún yàn ẹni tí ó ṣe ìyípadà ìbáàdà àwọn èèyàn wa lẹ́yìn mo sọ̀rọ̀ kan ní sẹ́mílà kan ní Islamic high school ní 1991 1992 mo ní iṣẹ́ tí wọ́n bá ṣe lókè ọ̀yà láti sọ ilẹ̀ Haúsá dilẹ̀ ṣẹ̀ríà padà tá a mọ̀ pé sẹ́yà ó ti bẹ̀rẹ̀ nínú before kí 2000 tó a kàn ń sọ̀rọ̀ lórí pé ọ̀nà wo ni sẹ́yà ìgbà dìde ni mo fi ṣe lecture lórí ẹ̀ bí wákàtí méjì àbọ̀njọ́ náà mo ní tó máa ṣe láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí sẹ́yà bá dìde nílẹ̀ Haúsá ọgọ́rùn ọdún ta ti ṣẹlẹ̀ Yorùbá kò ní dìde àwọn èèyàn lépè ni mo ní kì í ṣépè kẹ́ẹ̀ tó yí wọn padà nígbàgbọ́ pé kí wọ́n kó òróró sàkàndì mùsùlùmí gidi iṣẹ́ kékeré kọ́ ẹbí àwọn bàbá tàà náà balẹ̀ kọ́dẹ̀ tó dórí bàbá chief imam ìlú káàkiri ẹbá àdìmọ̀ ṣe ń kírun ẹbá àdìmọ̀ ṣe ń kírun ẹbá rẹ́yìn wọn bẹ́yìn ẹja gan kú ní odò tamaruku lórí mímbàrí orí chief imam bẹ́yìn eré ṣe gàrí tí wọ́n máa wo olówó tí ń bẹ́ ń wájú pé báńbá kírun tán yóò fáwọn 100,000 bẹ́yìn eré ṣe gàrí tọba sẹlẹmọ ló báyìí wo wàláyé wo oníṣẹ subahana láyé kankan wo oníka ayatollah kùsì wo oníka ìkíláàsì oníka baraka oníka nurse wo oníṣẹ subahana láyé alhamdulilayi agbára kankan wọ́n tètè bẹ̀rẹ̀ àdúrà ní káwọn olówó tó dìde owó iná làwọn náà ní interest sí wọn ti gbàgbé àlùkè àmà ebi gbogbo iná làwọn náà rí iṣẹ́ kékeré yìí ó ṣe kó tó rí àfa àgàn yí padà lẹ́yìn Yorùbá bẹ́ẹ̀ lẹ́yìn tí ò tí ì fa kankan ṣé báwọn àfa náà ní gbé nǹkan lórí ta ìbá àfa ní rìn ní o tí ń sàdúrà lórí o tí ń kásẹ̀ rọ̀ tí ń kásẹ̀ sọ́ọ̀sì káfí lórí ìdò ní o tó kásẹ̀ kan rọ̀ báyìí pẹ́sẹ̀ gbọ́dọ̀ kalẹ̀ tó afẹ́ká dọ̀ ọgbà káfí ní o ebi àfààní ebi máàmù náà ló di nǹkan tó wé òwú dúdú òwú pupa òwú fún tó gbé fún yẹn tó ní ọlọ́bù mẹ́rin lórí ta mẹ́rin ebi máàmù náà ni kẹ́ẹ̀ tó yí máàmù padà tó dá lẹ́yìn odó kó tó akẹ́ntì ọmọ kẹtẹ́lẹ̀ tó pé tá a fa àwáwí náà lọ́lọ́run wí lọ́dọ̀ tiẹ̀ ìṣẹ́ṣẹ́ kékeré ni tó lè jẹ́ pé àwa tá a fẹ́ tó bá dá àwọn èèyàn ṣe àwọn èèyàn ò rí àwa náà ní kó díwà ni wọn ò rí alẹ́ yìí tí ń tẹ̀lé àmì ọ̀sán lakọ̀ ní kánà lakọ̀ fírọ̀ sọ́yẹ́ sọ́tún lásánà. liman kana yarjullaha wal yawmal akhira wa dhakara Allaha kathira. dasakubula wọ́n sọ́tún lásánà ayah 21 surah 33 verse 21 wọ́n ò rí àwa náà lẹ́ni tẹ́ pé ìta àníkẹ́ wọn ó ṣeun gangan ni wọ́n rí táwọn náà ń ṣe wọ́n rí àná pẹ̀lú farabalẹ̀ lórí irun wọ́n rí àlùwàlá tá à ń ṣe dáa wọ́n rí pẹ̀lú wa a sì ní ọ̀nà sùúrù tá a gbà tún yẹn ṣe tí ọba kírun dá tí ètùnú kí èèyàn kírun lójú àná yọ̀sára bí lóòótì kírun lọ túnú kí òkìlẹ̀ kejì olóòótì kírun lọ túnú kí òkìlẹ̀ kẹta olóòótì kírun ọdún àdáwọ̀ ọmọ kíjú bá ń lọ. ṣé bá nàkàrà mi gbàgbé kalẹ̀ kò bú kò sépèlé ó sì èèyàn kírun lẹ́yìn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kò sọ pé sùn ńgbà yẹn tó lọ tó kí lóde ọmọ kíjú rẹ̀ wọ́n á kọ́ mi
sáwàdú ooru ẹ̀ ojú wa lèèyàn sáré àti gbogbo bíi funfun tómi òde bẹ́ẹ̀ bá a ṣe ń wò ó nù tá a dáwọ́ tí ogójì ọdún tẹ́tí kí ni Ọlọ́run nígbà nù yín èyí tẹ́ màlúù àlá ṣe kò sí kan lálù àlá kò sí kan lálù àlá hàn etí afẹ́ tẹ̀yàn sí wọn wọn ò rí lára àwọn náà kàn ṣe yóò jọ Ọlọ́run fáwọn èèyàn láti fẹ́ àwa náà wò pé báyìí ló yẹ ká kírun báyìí ló yẹ ká ṣàgbàwẹ̀ báyìí ló yẹ ká wọṣọ báyìí ló yẹ ká jẹun báyìí ló yẹ ká rìn wọn ò rí lára wa ni iṣẹ́ rí lára wa ni wọ́n ṣe torí ẹ̀ mo fi ń pe àwa tá a jókòó yìí wípé ẹ ká sọ fáwọn tó kù tá a bá jókòó lásán tá a bá ṣiṣẹ́ lórí yípadà ìlú wa a ṣe tiwa ọjọ́ kú òde àkó mbẹ́ ìlú òní torí ẹ̀ yípadà. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين. جزاكم الله خيرا. ntọ́lọ̀ wínú òun ó bèèrè àwọn tá a ránṣẹ́ òun ó bèèrè àwọn tó ránṣẹ́ níbẹ̀rẹ̀ Suratul A'raf. ọ̀rọ̀ tó yí nígbà tí àwọn ará Maka ará Madina ẹ̀ẹ́ta hó láti Madina àgbà Islam láti lù wúlá lọ́dọ̀ àná ní Maka ní Mina tọ́lá Musa bùbù nù mẹ́rin lọ rọ́ọ̀dì aláàánú èèyàn ò wòye pé torí èèyàn mélòó náà ti fọ́ dídí sàbẹ́ kalẹ̀ pé wọ́n bá wọn lọ lùmí torí èèyàn mélòó the first ambassador in Islam máa lọ lùmí lọ wọn lẹ́kìn tó dé ìdíjọ́ tó yànnà pé wọ́n á bọ̀ Ọlọ́run ibẹ̀ náà lọ́jọ́ kò sí tó ti bẹ́ẹ̀ sí padà Maka tó sì lóko tí wọ́n bẹ́ẹ̀ káàní bí ọ̀sán tó padà dé Madina kò sínú lẹ́kànnú lé Madina tí Islam ti débẹ̀ tí o ti sẹ́nìkan ti wí kalimatu la ilaha illallah. iṣẹ́ ni àwọn ìpìlẹ̀ ṣe tá a fi rí Islam lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé tá a bá kò bí odò adégún tá a bá sàn dọ́dọ̀ àwọn èèyàn ó kú lórí ṣíríkù àti kófúrò ni àfikátàn pàtó ọ̀rọ̀ mi nu apá kejì àwa tá a wà ní kálẹ̀ yìí káàkiri sára lórí àwọn nǹkan díẹ̀ tí mo fẹ́ sọ yìí àwọn sàbáàbù mùsùlùmí àwọn ọ̀dọ́ mùsùlùmí tán dìde tọrọ pé láàjàmá tọ́pọ̀ náà sọ́ọ́rù jàmá àtàn láàjàmá jàmá àtàn ní báyìí àti sọ pé kò sí jàmá làwọn gangan àwọn àsìbáàbù láàjàmá kí gbogbo ọlọ kéèsì ẹ wo àwọn leaders láàjàmá ẹ rí i pé àwọn leaders wà frustrated nínú jàmá kan àwọn tó ṣe jàmá kan tó fẹ́ jẹ àmì ìtumọ̀ rámìrù jẹ ẹ tó fẹ́ fẹ́ àǹtí kan tó wù tí ò rí fẹ́ tẹ́lò tó fi fẹ́ lò míì támìrù fi fẹ́ lò míì tó wá ń bínú sí àmìrù pé fún èèyàn ẹ tó ń fẹ́ wọn ò jó òun rí fẹ́ ọ wá sọ pé jàmá ọ̀dà ẹ máa fẹ́ fẹ́ òun ò ní fún kò sọ ohun tó ṣe sábàbù tí òfin yàwó fẹ́ kò ní sọ fáwọn èèyàn wọn òun fẹ́ fẹ́ àwọn gbáyàwó lọ́wọ́ lẹ́yìn máa gbọ́ bẹ́ẹ̀ sì ni kò lè rí ìyàwó òun fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ aslan kò sí lẹ́tọ̀ọ́ kọ́ fẹ́ aslan tá a bá jókòó tí a báyìí kò tọ́ sí ẹni tó ti gbọ́ pé nìkan ti bá sọ̀rọ̀ ti gbà wọ́n ti mọ̀ pé lágbájá àti lágbájá ń fẹ́ra wọn kán sì ní káì lókù lòun náà fẹ́ jágbà máa lọ́wọ́ náà sọ pé ò lè rí fẹ́ wọ́n àkó gáǹgì kan jọ tọ́pẹ́ ń pè lẹ́jàmá èèyàn mẹ́ta mẹ́rin jọ ń jókòó jọ sunday àbíjọ sátidé wọ́n làwọn ṣe tàlẹ́ oṣooṣọ pé òsì jàmá ṣé jàmá ọba máa bẹ́ ń kọ́ ebe àkójọ èèyàn ní jẹ́ jàmá ẹ ti kó láyé jẹ wálẹ̀ ló kọlẹ̀ fi jẹ́ jàmá àbòsí ni. ولتكن منكم أمة يدعون إلى الخير وأن هذه أمتكم أمة وكذلك جعلناكم أمة وسطا. torí pé mo fẹ́ lo àwọn àyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà jazakumullahu khairan á padà bẹ́ẹ̀ ní ìsìn. àwọn kan wà báwọn àwọn kan bẹ tẹ́ pé out of jahalu out of ignorance ni wọ́n fi ń tẹ̀lé àwọn tó pe láàjàmá àwọn ọ̀fẹ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ àwọn ò tí fẹ́ kankan bẹ́ẹ̀ ni kankan dá nǹkan kan pọ̀ tẹ́lẹ̀ béèrè pé wọ́n ṣẹ̀ra wọn ṣùgbọ́n ẹni tó lọ bá wọn sọ̀rọ̀ pé káwọn ọjọ́ ṣe pọ̀ ẹni tó pé òsì jẹ́mọ̀ ni pé a máa ṣe tààlím ṣùgbọ́n àní pẹ̀lú ọkọ̀ kankan òun náà sì gba fíkẹ́ àwọn oníláàjàmá àwọn tó jẹ́ innocenti wọn àwọn dò pé padà tí ó yẹ wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ti màlàyé tá a ṣe tí mo bọ́ àṣẹ díẹ̀ ń bẹ́ẹ̀ nísìn àwọn kan ti wà báwọn tó pé ni wọ́n ń bá lọ bẹ́ẹ̀ gbé wa láti mọ̀ pé láàjàmá ló jàmá ni wọ́n ó ṣe sẹ́mínà wọ́n lọ kámpù dípò ká pè lámìrù tán ní òsì wọ́n á pè ní ìmáàmù àbí ó pè ní mórṣídù kẹ́límà ìmáàmù tó lọ sọ̀rọ̀ lọ dálẹ̀ ní àbánibàbí Islam mórṣídù tó pera rẹ̀ ń bolo ti rédíẹ̀ lílu rẹ̀ òun náà mú tiẹ̀ náà jáde tá a bá jọ jókòó torí pé ẹni tí ń tọ́ni sọ́nà náà ní kò àmírù ẹni tí ń darí àwọn èèyàn Abubakar ọdún yà ni ó ní wùlítọ̀ àlékún wàlásùbẹ̀ khairikum ẹ fi mi ṣe olórí lórí ayé mi kọ́ ló lóore jù láàrin yín o tẹ́ bá rí tí mo ṣe dáadáa ẹ máa tẹ̀lé mi o tẹ́ bá rí tí mo yíṣẹ́ kó mi dáadáa ẹ tún mi ṣe o
amiru mọ́mìnì òun ni Umar bunu Khattab jẹ́ khalifa ni Abubakar jẹ́ amiru mọ́mìnì ni Usman ni Ali. àwọn ìpè bíi díẹ̀ àwọn Abubakar Umar Usman Ali ṣe lọ́dí ẹ̀la ọ̀fẹ́ máa kéwù jọ lọ bí baba Muhammadu sọ́lí ùtẹ̀mí ni ibùdó sọ́lí ùtẹ̀mí ṣe sọ ọlọ́ọ̀lọ́mí máa díṣe 100 oní gbogbo àdíṣe ló ti mọ̀ ọ́n alùsùn náà kò sì kọjá àdíṣe 100 tó a ṣe àdíṣe wá pé olùmọ̀ sanadu kọ́ mọ̀ mọ́tún olùmọ̀ mọ́tún tí ọmọ sanadu yóò àpẹẹrẹ láwọn afá aládìísì àwọn tí wọ́n wà di satisfied pẹ̀lú wọ́n jẹ́mọ́ another jama ní njẹ́lá jama táwọn gangan fúnra wọn di jama èèyàn mẹ́ta mẹ́rin kóra wọn jọ wọ́n di 40 wọ́n di 100 wọ́n làwọn ṣe tàlímù kí wàá níyìn olùkọ́ kò jókòó nu yàrá rẹ̀ ọmọ katira rẹ̀ fún rẹ̀ ẹ gbọ́dọ̀ jókòó pọ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe lájàmá ẹnì kọ̀ọ̀kan ló jókòó nu ilé ẹ gbọ́dọ̀ jókòó pọ̀ tẹ́ ẹ bá ti jókòó pọ̀ bídíà lẹ́yìn náà ṣe according to your own terms bídíà lẹ́yìn náà ṣe kí ẹ jókòó pọ̀ sí ẹ ní òsì ẹ̀mẹ̀ ìsìnkú ra yín jọ jẹ̀má lẹ́yìn náà ó lè palábòsí ní ẹ̀rọ náà lọ́nu ibi tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ ṣe fẹ́ dá mi rẹ̀ àbòsí náà ń ṣe ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ kò sóòrù àwa náà kò sóòrù wa nbi àyẹ̀tàwa náà wà nbi tí àlébù wa wà mo gbọ́dọ̀ sọ nínú nǹkan tí mo tẹnu máa pọ̀ láti tafsiru dọ́ta òun ni wípé mùsùlùmí ń jẹ́ tọ́wọ́ ẹ̀ lè jẹ́ mùsùlùmí àkéèdàtàn wà ìbádàtàn kódà bá àmọ́ rí tá a bá rí yẹn lójú ọ̀nà báyìí pé àmì ọmọ ìyá wa ń bẹ lára ẹ̀ títí táyì bàkídà rẹ ọmọ ìyá wa la rí pẹ̀lú òdùnnú láàkì ẹni tá a